bọ́ sí orí pọ́ọ̀tù náà ká tó tútù désàlẹ̀ kòkò. kó tó di pé àwọ̀ tútù désàlẹ̀ kòkò àmọ́ ń tèmi o ṣe é rí wípé ìjọba àwa ara wa ó mọ̀ ti sẹ́mẹ́nà gan kódà ó ti fọ́nká ó ti dé torí tẹrú tọmọ tó gbogbo ẹ̀ nílẹ̀ nàìjíríà ẹ̀yin èmi kọ́ mo sọ̀rọ̀ yìí tẹ́ bá tẹ̀ wá ní ká wò ó kémi ó ti àkàtà tèmi náà kí n ti bẹ̀ kẹ́sọ̀rọ̀ òde o nílùú àbújá tí solúlù olúrẹ̀dè wa nàìjíríà ààrẹ bọ́lá mẹ́ẹ̀ tinubu ó máa ṣe gudugudu méje tó ti yà mẹ́fà kódà ó ṣe bẹ́ẹ̀bẹ́ yàtọ̀ sí bẹ́ẹ̀ èmi kọ́ mo sọ̀rọ̀ wíkẹ́ ní sọ̀rọ̀ lóòrọ̀ tòní. ọ̀dà sẹ́ẹ̀rẹ́mi ààrẹ bọ́lá tinubu táwọn gẹ́gẹ́ bí láńlọ́ọ̀dù àkọ́kọ́ lórílẹ̀‐èdè nàìjíríà mi ò kí sí ààrẹ tẹ̀lé mọ́ ti lọ́gbọ̀ngbọ̀n o torí mo mọ nǹkan tí mò ń ṣe mo ká tó mo káàtó sẹ́ẹ̀rì àbá méjì tẹ́ mú wá kùdìẹ̀kùdìẹ̀ gbẹ ó gbẹ́ ń bí àwọn àbá òun nítorí náà èmi ààrẹ bọ́lá tinubu mi ò lè buwọ́lu àbá òun kó di òfin lórílẹ̀‐èdè nàìjíríà o ààrẹ bọ́lá tinubu ló sọ bẹ́ẹ̀ fún àwọn ọmọ ilé ìgbìmọ̀ asòfin àgbà tí ilé ìgbìmọ̀ aṣojúṣòfin ilẹ̀ yìí kí làwọn àbá ọ̀hún kí ni kùdìẹ̀kùdìẹ̀ gan tó wà ń bẹ̀ mọ̀jàlá yóò ṣàlàyé fún wa lóòrọ̀ tòní. àìn tú dànù òfin gèlè ló ń sọ lẹ́nu ọ̀rọ̀ tí ò ní ìtumọ̀ ọ̀rọ̀ bárabàrá rèé lẹ́nu rẹ o lẹ́nu kọ́mọ sọ̀rọ̀. kéde ṣe màrè pé àwọn ààrẹ tí náà dà lójú fèsì lè ti wọlé nù. ẹ̀yìn níṣẹ́ ni eléyìí tó sọ okó àpò ara rẹ̀ kì í ṣe àwọn iléeṣẹ́ ààrẹ ló sọ sí. iléeṣẹ́ ààrẹ ní fún Peter Obi ní fún lẹ́sìn lóòrọ̀ tòní nígbà tí ń sọ pé o ti mọ̀ bẹ́ẹ̀ mi ò fẹ́ dé 2027 tá a ṣe ìdìbò lẹ́nu tó o ti kópa lórí ètò ìbò ìwọ ló mọ tí sí ọ kì í ṣe léṣe ààrẹ ò sì mọ kankan nípa tó ń wíwùn ẹ̀yìn ààbò ara rẹ èyí lọ ṣiṣẹ́ tọ̀ ṣáájú ètò gbogbogbò 2027 èmi kọ́ mo sọ̀rọ̀ iléeṣẹ́ ààrẹ fún Peter Obi lẹ́sìn bẹ́ẹ̀. ọ̀yà mo bá Peter Obi kaná kàlí gbà yẹn. òun kàn mọ̀ pé látàrí ètò ìdìbò tọdún 2027 lórí ọ̀rọ̀ òṣèlú tí ó ṣe pé ńlá bẹ̀rẹ̀ fi wọlé lóòrọ̀ tòní àwa ní tiwa ohun tó tó wa ó ní tiwa o ẹrù wa dẹ̀ tó wa lẹ́rù àwọn wa tó lè máa rán nǹkan mìíràn ẹ̀yin ẹgbẹ́ òṣèlú alátakò ẹ̀yin lẹ́mọ̀ ntọ́ bá wù yín ẹ ṣe o ntọ́ bá wù yín ẹ mọ̀ ṣe o iṣẹ́ tiwa ẹrù tiwa ó ti tó wa lẹ́rù kọ̀ọ̀kan wa o ẹrù yín àdẹ̀lé bá yín gbé bó ti wù kó mọ èmi kọ́ ni mo sọ̀rọ̀ wọn o àwọn àgbáríjọpọ̀ àgbọ̀jẹ̀sẹ́bẹ̀lá nínú ẹgbẹ́ òṣèlú APC ní ìpínlẹ̀ Kogi wọ́n sọ bẹ́ẹ̀ fáwọn ẹgbẹ́ òṣèlú alátakò. ẹ dákun ẹ ọmọ Nàìjíríà ẹ̀bẹ̀ kan mo fẹ́ bẹ̀ yín o tẹ bá wẹ̀ pé lóòótọ́ olólùfẹ́ wa ń tòótọ́ lẹ jẹ́ ẹ sì bá a ṣiṣẹ́ tá a ní ẹ bá wa ṣe nǹkan ẹyọ̀kan tá a bè lọ́wọ́ yín ni pé tẹ bá di 2027 nǹkan ẹyọ̀kan tí gbogbo àwa èèyàn báyìí tá à ń fẹ́ lọ́dọ̀ yín èmi Tambuwa àtàwọn yòókù mi o ní pé kẹ́ bá fi bò kẹ́ bá fi lé ààrẹ Bọ́lá Ahmed Tinubu kẹ́ bá fi lé baba padà sékòó kò sí ní tá a nílò ju pé ìbò ẹ bá fi bò ẹ bá fi lé baba padà sékòó pé àfẹ́ ọmọ. ok ọ̀dà tó bá ṣe pé báyẹn ló ṣe rí lọ́dọ̀ tiẹ̀ wọ́n ní tí ò bá ti nídìí obìnrin tẹ́rí yẹn ò lè jẹ́ kúmọ́lú àwa ní tiwa àwo ò kópa o nínú ètò ìdìbò sípò gómìnà ìjọba àbílẹ̀ Nnomi Àgò ní ìpínlẹ̀ Ẹdó. bẹ́ẹ̀ lè tẹ́lẹ̀ kópa àjọkí ádì bẹ́ẹ̀ èmi tẹ̀lé bá tọ̀sùn lọ lẹ́ẹ̀kọ́ kópa ní tọ̀sùn ọlọ́run ṣe tọ̀sùn. bẹ́ẹ̀ gba aláta irọ́ ló kópa àti ẹ̀fọ́ àwọn. ètò ìdìbò ìjọba àbílẹ̀ ní ìpínlẹ̀ Ẹdó àwo ò kópa àní bá yín lọ́wọ́ sí ẹ lọ́ máa dá nǹkan yín ṣe ẹ máa dá nǹkan yín jẹ àwa náà wà ní àkàtà ara wa àwọn wo ló sọ bẹ́ẹ̀ ná ẹgbẹ́ òṣèlú PDP ADC àti NDC ló sọ bẹ́ẹ̀ lóòrọ̀ tòní kí ló ṣẹlẹ̀ tí wọ́n fi láwọn ò ní kópa Mọ̀jàlá yóò ṣàlàyé fún wa lóòrọ̀ tòní. ó dákun wọ pé màá da akọ mọ ní nítorí ṣe pẹ̀lú ọ̀rọ̀ ètò ìbò torí èmi náà ní àwọn kan tó jọ bẹ́ẹ̀ lọ́dọ̀ tèmi bí àwọn ajẹ́njọ́ di mímọ̀ fún gbogbo ọmọ Nàìjíríà pé onílù ò ní fẹ́ kí ìlú òun ó tú àti pé àgbà ẹ̀ wà lọ́jà àkórè ọmọ tuntun owó o ọba bẹ́ẹ̀ ni ààrẹ Bọ́lá Ahmed Tinubu tuntun pé gbogbo àwọn olórí aláàbòsí pàdé ó yẹ bọ́m̀bì ó yá mo fẹ́ rí gbogbo ilé ààrẹ tí bẹ ní asòfin ó yẹ máa bọ̀ á bí kí ni tí sì ń ṣẹlẹ̀ gan mo ní ó yẹ kí àwọn arábí ò ti kú tán fífi kí má tẹ̀ kú wọn mọ́ kí ni ṣẹlẹ̀ gan àwọn òsì làwọn jínigbé tó lọ sí ìjọba ìbílẹ̀ oríire nípínlẹ̀ Ọ̀yọ́ lè lọ kọ́ ọmọ kí làwọn òsì ń bẹ ní akóló àwọn jínigbé gbogbo ẹ̀ ní ààrẹ Bọ́lá Ahmed Tinubu bá àwọn lórí aláàbòsí pàdé papọ̀ ẹ gbọ́ kúlẹ̀kúlẹ̀. àníbi tí kí wọ́n bá gbà lóòrọ̀ tòní lèmi náà máa gbà ibi tó bá lọ lèmi náà lọ mi ò dẹ̀lé jẹ́ kó jẹ mímọ́ yín lọ́dọ̀ ààrẹ ọ̀dà èmi náà mú ọ̀rọ̀ ètò ààbò wá báyìí lóòrọ̀ tòní o ṣé ẹ rí àwọn amọ̀kọ̀ṣèkà tó kó àwọn ọmọ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ní ọjọ́ 15 àti olùkọ́ yẹn wọ́n sọ wípé
àwọn ò ṣekú pa àwọn táwọn kò ní papá mọ́ra báwa náà bá tó ń dọdẹ àwọn kiri wọn ní bàbá ń dọdẹ àwọn kiri àwọn ṣe ìdí nìyẹn o tàbí tí ìra àwọn ọmọ yẹn gba ẹ má bínú. èmi kọ́ ni mo sọ̀rọ̀ wọn o ẹni tó jẹ́ mínísítà fétò ààbò ló sọ bẹ́ẹ̀. ó léwu tẹ bá ń gbọ́ pé léwu ó léwu it's dangerous. o ẹ dákun ẹ bá ṣe tẹ́ ṣe o ẹ dákun ẹ̀yìn ìbò ṣe lọ sí ẹ̀ka ètò ìbò jẹ́mi náà sáré wá sí ìpínlẹ̀ ọmọlúwàbí o kò sí wàhálà níṣẹ́ ní iléeṣẹ́ elétò ìdìbò ilẹ̀ wa Nàìjíríà tá a mọ̀ sí INEC ó ti pàrọwà sí gbogbo àwọn roving reporter àtẹ̀yìn correspondent o àtẹ̀yìn reporter fún fúlì kínní kan fún reporter o gbogbo ìyówó ẹ jẹ́ o ẹ̀yin ẹ dákun ẹ dábọ̀ ẹ kún wa lọ́wọ́ lórí ọ̀rọ̀ ètò ìbò ìpínlẹ̀ Ọ̀ṣun ẹ má fi ṣe ìdá wa nìkan púpọ̀ nǹkan tí ṣẹlẹ̀ láwùjọ ò yí àwọn èèyàn ìròyìn ẹlẹ́jẹ̀ ní púpọ̀ àwọn èèyàn ń gbé kí ẹ jẹ́ káwọn èèyàn ó dé òótọ́ mọ́ yàtọ̀ sí irọ́ ẹ dákun abẹ̀yìn ni o INEC ní pàrọwà sáwọn journalist ẹ̀yìn àwọn akọ̀ròyìn nípínlẹ̀ Ọ̀ṣun. ọ̀dà ìpínlẹ̀ Ọ̀ṣun tó ti wá àlọ́ ò lè wí ní mi láàárọ̀ iṣẹ́ ìpínlẹ̀ Ọ̀ṣun lèmi náà ti rẹ̀ la máa gba ìsólẹ̀. ọ̀dẹ̀ parí ẹ̀kọ́ tó mi wọ́n bẹ́ẹ̀ bí. sáwọn afẹ́yìn òde bóyá jáde ìsólẹ̀ já sí bá ẹ rí ẹ dákun ẹjọ́ ẹgbẹ́ yín olùdìbò ní ìpínlẹ̀ Ọ̀ṣun etí yín mélòó kílẹ̀ fi ń gbọ́ ọ̀rọ̀ mọ́ ní ẹ dákun ẹjọ́ mo ti ń wúgbọ́ báyìí pé àwọn ẹgbẹ́ òṣèlú alátakò wọ́n ti fẹ́ máa gba káàdì ìdìbò yín tí wọ́n dẹ̀ sọ pé ẹ mú káàdì yín wá ẹ gba iye báyìí ẹ dákun ẹjọ́ ẹ má daṣọrú ẹ̀ sóró ẹ dákun ẹjọ́ abẹ̀yìn arọ̀yìn ni o èmi kọ́ ni mo sọ̀rọ̀ wọn o gómìnà Adémọ́lá Adélékè ló sọ bẹ́ẹ̀ fún olùgbé ìpínlẹ̀ Ọ̀ṣun. ṣé ẹ rí wọ́n ní ẹnìkan tó ń gbókò ẹ̀ lómìnirin tí ń fi ẹ̀sùn bíi bílíọ̀nù 2 ń kan ààrẹ wípé gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun wípé àwọn owó òun ó dàbí ẹsẹ̀ bí ìyẹn ẹsẹ̀ kìnnì kan ẹsẹ̀ èkú ṣe máa ń ṣe àgbàdónú kòkò tó bá kó sùn bẹ́ẹ̀ ṣe sọ ìlú ọ̀ni o nítorí pé ṣe rí gómìnà Adélékè nípínlẹ̀ Ọ̀ṣun bàbá mà gbà yìí gan bàbá sì tún gbà ẹ̀yẹ kódà bàbá kan ń débi gòlòjíà nígbà ó di pé wọ́n kàn sí apá ìlà oòrùn Àtàkùnmọ́sà nípínlẹ̀ Ọ̀ṣun bàbá ẹ máa sáìn nìṣó kò sí ewu lẹ́gbẹ̀ẹ́gbẹ̀rún ẹ̀kọ́ afẹ́dùn ọ̀bẹ àwọn tó bá kàn fẹ̀sùn kàn yín o ọmọ tó ń ṣe ni o ìṣòlẹ̀. ọ̀dà ṣé a rí bí ò bá ti nídìí ẹ̀mọ̀ pọ́bìnrin ò lè jẹ́kúmọ́lú ó ní ìdí pàtàkì kan tí ìṣèjọba ẹgbẹ́ òṣèlú APC pàápàá jùlọ lárìnlọ́ọ̀dù àkọ́kọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà ó ní ìdí pàtàkì kan tí wọ́n fi ti El-Rufai mọ́lé títí di àkókò tá a wà yìí àti pé wọn ò fẹ́ kó tún kó ipa tó jọjú nínú ètò ìdìbò gbogbogbò tọdún 2027 ìwọ ààrẹ Bọ́lá Tinubu etí ẹ̀ mélòó kí lààrẹ Bọ́lá Tinubu fi ń gbọ́ dákunjọ nǹkan ò gbọ́dọ̀ ṣe Peter Obi o nǹkan ò gbọ́dọ̀ ṣe El-Rufai mímí kan ò gbọ́dọ̀ mì wọ́n o yẹ̀kínì wọn kan kò dẹ̀ gbọ́dọ̀ yẹ̀ wọ́n pàápàá bó ti kọ́ mọ́ o èmi kọ́ ni mo sọ̀rọ̀ wọn o ẹgbẹ́ òṣèlú ADC tó ń ti Alhaji Atiku Abubakar ni wọ́n sọ bẹ́ẹ̀ fún ààrẹ Bọ́lá Tinubu lóòrọ̀ tòní. bó bá jẹ́ pé ẹgbẹ́ òṣèlú ADC ló lóhun èmi ń wẹ nìkan Gbẹ́ngà Achim náà ń pe arákùnrin òun. kí ló ṣe o. kò sí ní tó ṣe báyìí ju pé ó mà ti wọ ẹgbẹ́ òṣèlú àkọọ́dù ń kẹ̀rẹ́ lọ́wájú ilé ẹjọ́ o. kèésà àkọọ́dù nìkan ló wọ́ lọ́wájú ilé ẹjọ́ ó mà wọ INEC náà gan-an gbogbo wọn tuurutu ní wọ́ wọn ní lẹ́rùkú wá túyàgbá nìṣó gbogbo wọ́ wọn lọ oníṣẹ́ eré tó níṣe pẹ̀lú olùdíje sípò ààrẹ àti ètò ìdìbò sípò ààrẹ tọdún 2027 ó ní àwọn nǹkan kan sapá kan jẹ̀mọ́ àwa máa ń tó sapá kan jẹ̀mọ́ kí ni tó ṣẹlẹ̀ gan bẹ̀ wọn ẹ gbọ́ kúlẹ̀kúlẹ̀ rẹ̀ sí. ó dáa èmi ò tẹ́lẹ̀ lórí ọjọ́ ṣùgbọ́n mo gba pàríwá ilẹ̀ yìí lọ ó dáa àwọn iléeṣẹ́ ọlọ́pàá iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Niger rèé wọ́n ti fi kẹ́lẹ́ òfin gbé àwọn kan tó ṣe wípé wọ́n ń rọ àwọn nǹkan ìjà ogun tó wọ́n ń rọ àti èèyàn tó tó 26 ni wọ́n ti fi kẹ́lẹ́ òfin gbé tí wọ́n jẹ́ ọmọ gànfẹ́ tí wọ́n dẹ̀ tún rọ àwọn nǹkan ìjà ogun. èmi ti fi bọ̀dá mi ńlẹ̀ fún yín o. bẹ́ẹ̀ bá lẹ̀ ẹ pa ẹ pa. kábíyèsí. bẹ́ẹ̀ bá ní tó bá wù yín tẹ́ fi ṣe fi ṣe o. àmọ́ pẹ́lẹ́ fẹ́ gba 300 mílíọ̀nù náírà lọ́wọ́ mi kí n wá fi gbá bọ̀dá mi ńlẹ̀ lákàtà yín. mi ò lè ṣe o. gómìnà ìpínlẹ̀ Zamfara ní sọ fún àwọn ìjínigbé bẹ́ẹ̀. ní tó bá fẹ́ pa bọ̀dá òní kan pa ó lóun yóò dà fún un. ó ní tó bá fẹ́ fi ṣe àmọ́ pé kò wá fi
300 million naira wá fi gba bọ̀dá òun lẹ̀ ó ní kò síbi tó o ti lè ṣerú ẹ̀ ó láwọn jẹun náà tán bí owó. ọlọ́wọ́ kó àwọn ẹyin náà yọ bí iná bá ń jó lóko. Mọ̀jàlá Adélérò. Mọ̀jàlá. Ó dáa máa kó ojúmọ́ lẹ́ẹ̀kan sí àtúnkó ojúmọ́ ọmọ lóòrọ̀ tòní lónìí tí í ṣe ọjọ́ ẹtì ọjọ́ jímọ̀ ọjọ́ àkójọ ọjọ́ iyì ọjọ́ àpọ́nlé ọjọ́ àlùyọ. mẹ́mọ̀ sọ pé níjọ́ jímọ̀ olóyin níjọ́ jímọ̀ olóyin níjọ́ jímọ̀ olóyin níjọ́ jímọ̀ olóyin nípa wa o àrùn oníṣe wa o níjọ́ jímọ̀ olóyin. ó ti lọ di àwọn òde ẹ̀kọ́ ó ti lọ tẹ̀lé ọ̀yà mọ́. àbá wa rọ́ wá sí wá níjọ́ jímọ̀ olóyin. mo bá rọ́kọ̀ tàn mí wá náà káṣọ ẹ̀yàn ẹ̀dá wọ́n ní ọmọ wà àdúrà bẹ̀rẹ̀ wẹ́ mú tó jẹ́ wá. ńlá ọlọ́run bá ọjọ́ ti lọ. ó ní àtijọ́ náà lu ọlọ́run nígbà tí gbogbo ajẹ́ lóòrọ̀ tó lóòrọ̀ pé bá jí báyìí bàbá sì débi iṣẹ́ ṣíṣe là ń ṣe o adébi iṣẹ́ má ṣe àgbà ọ̀lẹ nírú wọn ǹjẹ́ kó má bàa di pé ẹ máa wò wá gẹ́gẹ́ bíi kí ni àwọn eléyìí bá dé lóòrọ̀ tó yìí ṣe ń sọ̀ lẹ́nu wá ṣe lórí ẹ̀rọ gbẹgbẹ́ ẹjá tètè máa bẹ̀rẹ̀ sí ní múṣẹ́ òun ṣètò láàárọ̀jọ́ mùsùlùkùn lókọ̀ Hafiz Hasan tí ṣàkéde ètò wa fún ti sáà yìí tó ń ti Kàbí Kọ́mọláfẹ́ tí ń bẹ ní ìdẹ̀rọ̀ látàgbà àwa fi ó kọ bàbá àgbà ọ̀gá wa àgbà olórí àgbà aṣáájú àgbà ní àwùjọ àwọn ẹni àgbà tí ń ṣiṣẹ́ àgbà Akọ́ládé Adékọ́lá OBO ọmọ bàbá ọbaṣà àfisíde ètò yìí pé akójúmọ́ ọmọ Abdul Fatah Agewa lọ́kẹ̀rìn ló kọ́ tèmi pé àkó ọ̀la jímọ̀. tó àdùnkàdùnkàn báyìí lè wí àgbáyún máa dùn lẹ́ni tí sọjọ́ jímọ̀ olóyin ayé wa yóò máa dùn ní kò ní kan lágbára ọlọ́run ọba ó tún ti yá o ará iwájú ayé ẹgbẹ́ èrò ẹ̀yìn yìí náà ṣe bẹ́ẹ̀ gbà á ẹja tó ń jọ ṣe ètò lóòrọ̀ tù ní ètò yín ètò àtàpè ní bíná bá ń jó lóko Mọ̀jàlá Adélérò gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ wa ẹ tún lóore ọ̀fẹ́ láti darapọ̀ mọ́ wa lójú òpó Facebook iléeṣẹ́ wa tẹ́ ẹ bá ti débẹ̀ ẹ láìkì tẹ kọ́mẹ̀tì ẹ̀dẹ̀ pin lógúnlógún ẹ pin lọ́gbọ̀nlọ́gbọ̀n ẹ bó kó lọ fàáfà dáadáa Mujib ọmọ Ọlákúnlé portable presenter lórúkọ tèmi. ó jẹ́ bó bá rí bẹ́ẹ̀ ń kọ́ bí akáni ìṣólẹ̀ sánsẹ̀ torí àròjọ òmùsọ̀lókun. ká go dia let's go dia torí pé wọ́n ní bàbá ti gba ẹ̀kọ́ lára ewé kò sí pé kémi bẹ̀rẹ̀ látọ̀dọ̀ lárìnlọ́dọ̀ àkọ́kọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà o ààrẹ Bọ́lá Tinubu rèé lánàá tí í ṣe ọjọ́bọ̀ ààrẹ ti sọ pé ṣe é rí èmi tẹ́ ń wò tí mo jókòó lórí àga ní ilé ìgbé ààrẹ tẹ́ ń wò yẹn mo káàtó mo dẹ̀ tó gbangba sùn lọ́yẹ́ mi ò kí ṣe ààrẹ tí ò mọ nǹkan tó ń ṣe o ààrẹ Bọ́lá Tinubu ló ti kọ̀ jálẹ̀ o tó ní àbá méjì eléyìí tí ilé-ìgbìmọ̀ asòfin àgbà ilẹ̀ yìí tó ń ti ilé-ìgbìmọ̀ aṣojúṣòfin tí wọ́n ti buwọ́lù pé òun ní tòun òun ò lè buwọ́lù ń tòun o àbá òun tó ti wà lórí tábìlì òun ààrẹ Bọ́lá Tinubu ní sẹ́ẹ̀rí àbá tẹ́ ń wò yìí ó ní àwọn kùdìẹ̀kudiẹ kan nínú lórí tó ní ṣe pẹ̀lú òfin bẹ́ẹ̀ bá ti lè yanjú rẹ̀ èmi ní tèmi mi ò lè buwọ́lù pàápàá bó ti kó mọ àbá méjèèjì ọ̀hún wọn náà ni wọ́n gbé lọ sí orí tábìlì ààrẹ Bọ́lá Ahmed Tinubu látọwọ́ ààrẹ lẹ́gbìmọ̀ asòfin àgbà ilẹ̀ yìí ìyẹn Godswill Akpabio àbá ọ̀hún náà ló ní ṣe pẹ̀lú àwọn nǹkan èèlò kan tí a mọ̀ sí raw material ní tí wọ́n máa lò wọ́n ní àbá ọ̀hún òun ti buwọ́lù nílẹ̀ ìgbìmọ̀ asòfin àgbà ilẹ̀ yìí tó ń tilẹ̀ ìgbìmọ̀ aṣojúṣòfin àbá tó tún ní ṣe pẹ̀lú mímọ́ rajà àti mímọ́ pín nǹkan káàkiri ìyẹn purchasing and supply lórílẹ̀‐èdè Nàìjíríà àwọn ọmọ ẹlẹ́gbìmọ̀ asòfin àgbà ilẹ̀ yìí wọ́n mọ̀ tún buwọ́lù nínú lẹ́tà méjèèjì eléyìí tí wọ́n kọ sí ààrẹ Bọ́lá Tinubu pé bàbá ó wá dorí yín o bàbá gẹ́gẹ́ bí lárìnlọ́ọ̀dọ̀ àkọ́kọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà ààrẹ Bọ́lá Tinubu ní sẹ́ẹ̀rí ní ìbámu pẹ̀lú abala ìwé òfin abala kejìdínní ọgọ́ta lórílẹ̀‐èdè Nàìjíríà ìyẹn ìwé òfin ọdún 1999 eléyìí tó gbé agbára wọ̀ mí gẹ́gẹ́ bí láńlọ́ọ̀dù àkọ́kọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà sẹ́mọ̀ wípé wọ́n ní àṣẹ báyìí lọ́ba pọba tẹ́rí yẹn kò kí dábàá bó ti kó mọ́ o nítorí náà ẹ mọ̀ pé
ọ̀rọ̀ sùnùkùn báyìí wọ́n ní ojú sùnùkùn náà la fi wò ó èmi ààrẹ Bọ́lá Tinubu mo ti bójú wà bá àwọn dáadáa mo rí pé ó ní àwọn kùdìẹ̀kudiẹ kan nínú ní báyìí ní ó dá padà sílé ìgbìmọ̀ asòfin àgbàlẹ̀ yìí àti ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin ẹ lọ tún kínní ọ̀hún ẹ lọ tún gbéyẹ̀wò ẹ tún lọ fi kùn lukùn lórí àbá ọ̀hún lẹ́yìn tẹ́ bá ti ṣèyẹn tán ẹ tún á mú un padà sí ọ̀dọ̀ mi kó tó rí pé èmi náà wà buwọ́lù láti lè máa ra nǹkan mímọ́ pín nǹkan káàkiri àti láti máa rọ àwọn nǹkan kan àti àwọn iléeṣẹ́ lórílẹ̀‐èdè Nàìjíríà ààrẹ Bọ́lá Tinubu sọ pé abala kejì nínú àbá ọ̀hún ó ní àwọn kùdìẹ̀kudiẹ kan tó dẹ̀ tako ìwé òfin orílẹ̀‐èdè Nàìjíríà ó ní ìdí pàtàkì nìyẹn tóun ò ṣe buwọ́lù àbá ọ̀hún ọgbà bẹ́ẹ̀ ló wá sọ fún ẹni tó jẹ́ ààrẹ ẹlẹ́gbìmọ̀ asòfin àgbà ilẹ̀ yìí ìyẹn Godswill Akpabio wípé àbá méjèèjì ọ̀hún ọjà àbá eléyìí tó dáa púpọ̀ púpọ̀ ṣùgbọ́n àwọn kùdìẹ̀kudiẹ àwọn kàńdá nínú ìrẹsì wọn kí wọ́n lọ rí pé àwọn yọ kúrò. ọmọ ẹgbẹ́ bàbá onímọ̀ nípa ètò ọrọ̀ ajé ló sà ní ìtagbà rí ẹni àgbà ojú lágbàáyé àgbáyé yánu. ó dàbí bá rí bẹ́ẹ̀ nǹkan níṣẹ́ ni èmi náà gba olúlu orílẹ̀-èdè wa Nàìjíríà lọ níbi tí mínísítà fún olúlu ilẹ̀ yìí sọ Wike èyàn ọ̀gá ìnà Àbújá fúnra rẹ̀ níbi títí ń gbé sọ̀rọ̀ lóòrò tòní ó ní tá a bá gbọ́ ta ló tó ṣe ogun tá láti fi rán o àti pé ta ni ẹnìkan tí èyí sojo tí ó sì ṣe pé ọ̀rọ̀ òṣèlú tó yẹ yékéyéké ó lóun sì gbé òṣùbà káre fún ààrẹ Bọ́lá mẹ́ẹ̀ Tinubu ó nítorí pé ó ní ìhà tí ààrẹ Bọ́lá mẹ́ẹ̀ Tinubu tó ń kọ sí ìlànà bí àǹfààní ìjọba àwarawa bó ṣe lè dé orí tẹrútọlọmù nílẹ̀ wa Nàìjíríà ó ló máa yẹ yékéyéké ju nǹkan míì lọ o nítorí pé ó ní àwọn àṣeyọrí ọlọ́kan-ò-jọ̀kan eléyìí tí ààrẹ ń gbájúmọ́ tó ṣe pé tí ò fi fi ọ̀rọ̀ ìjọba àwarawa tí ò fi ṣeré ńlẹ̀ yìí ó ló máa yé òun gan lóun sì rí i pé àkàsáríkà lòun ṣe fún arákùnrin òun nínú ọ̀rọ̀ tiẹ̀ ó ní tẹ̀hún ó lóun gbé òṣùbà káre fún ààrẹ Tinubu lórí àwọn àyípadà ọlọ́kan-ò-jọ̀kan tó mú bá ohun amáyédẹrùn fún ọmọ ilẹ̀ Nàìjíríà o ó ní pàápàá tá a bá wo ibi tóun ṣe àkóso sí èyí tí í ṣe ìlú Àbújá ó ní ààrẹ ọlọ́mà ti ṣe gudugudu méje tó ti yàyà mẹ́fà o láàkó tó sọ̀rọ̀ lánàá nínú ìfọ̀rọ̀wérọ̀ kan tó ní ṣe pẹ̀lú àwọn oníròyìn ó ní àbójútó eléyìí tí òun ṣe yíká gbogbo àwọn kọ̀rọ̀kọ́ndù ìlú Àbújá pàápàá àwọn ibi tíṣẹ́ àkànṣe ti ń bẹ ó ní àwọn iṣẹ́ àkànṣe kan tó tẹ àwọn èèyàn ti rò pé eléyìí ò tiẹ̀ lè mímọ́ torí pé ó ti di òkúta yányán ó ní gbogbo ẹ̀ ló ti jí dìde padà bíi pé kó máa gbọ́ lé nǹkan kí iṣẹ́ ìyanu sì máa ṣẹlẹ̀ ó ní bẹ́ẹ̀ ni ti ààrẹ Bọ́lá mẹ́ẹ̀ Tinubu tó ń rí fún àwọn iṣẹ́ àkànṣe ọ̀hún ó ní wọ́n sì ná òbítíbitì owó olówó wà nù kò sọnù kò dì mẹ́rin kò sí pé bí àkàlàkà ló kó jẹ ó ní gbogbo ẹ̀ ni wọ́n ná sí àwọn iṣẹ́ àkànṣe yìí ó ní gbogbo ẹ̀ sì di ti ń dẹ́rìn pẹ̀kẹ́ àwọn aráàlú ó ní ẹ wò ó ẹ̀yin èèyàn mi nílẹ̀ Nàìjíríà àti ìlú Àbújá ó ní iṣẹ́ rí àyípadà tí ààrẹ Bọ́lá mẹ́ẹ̀ Tinubu tó ti mú bá gbogbo nǹkan nílẹ̀ yìí ó ló mà ti ṣe gan-an ju ìtẹ́lẹ̀míì tó lè máa wòye sí o ó nítorí pé ó ní òun ó wá ṣe àlàyé ó ní àkóso tèun ó ló ti tẹ̀ ti ṣe pọ̀lọ́pọ̀ ó ní gbogbo àwọn ibi tó yẹ kí kùdìẹ̀kudiẹ wà ó ní gbogbo ẹ̀ náà ti mú àyípadà dé bá tí gbogbo ẹ̀ tó sì ti di ìtàn tí ń dẹ̀rí pẹ̀kẹ́ àwọn ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà. ọjà sẹ́ẹ̀rì èmi gba ìpínlẹ̀ Kogi lọ lẹ́ka òṣèlú náà ni mo wà o ohun tó bá kan ni ló ń kan ni ohun tó bá kàn kan ni náà ló máa ń pọ̀ lọ́rọ̀ ẹni o àwa ní tiwa o èmi ò lè máa yọjú wo inú ìkòkò àbí pọ́ọ̀tù gíwá pé kí ló ṣe níbẹ̀ o torí tèmi gan ó tó mi rán o tèmi dẹ̀ tó mi lẹ́rù o nítorí náà alala ńlá àgbáríjọpọ̀ àwọn gbẹ̀sẹ̀bẹ̀lájẹ̀sẹ̀bẹ̀là nínú ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC lápá ìlà oòrùn ìpínlẹ̀ Kogi ní wọ́n ti pera wọn ní Kogi Progressive Stakeholders Forum ìyẹn KPSF ni wọ́n ti kéde wípé àwọn ò tiẹ̀ ní iṣẹ́ kẹ̀kẹ́ pàápàá nínú ẹgbẹ́ òṣèlú alátakò ṣáájú ètò ìdìbò gbogbogbò eléyìí tí yóò wáyé lọ́dún 2027 àgbáríjọpọ̀ ẹgbẹ́ òṣèlú APC ọ̀hún ni wọ́n kéde pé sẹ́ẹ̀rì òrìṣà tó bá tún gbẹ̀yẹn o irú òrìṣà bẹ́ẹ̀ ẹ má jà kó dànù ẹ dákun ẹ̀jọ́ o torí tá a bá lọ kó dànù ó léwu púpọ̀ púpọ̀ o ààrẹ Bọ́lá Tinubu ó ń gbè wá ó ń san wá nítorí náà kò sẹ́ni ẹ̀yìn táwọn ò tó sí lọ́dún 2027 ju ààrẹ Bọ́lá Tinubu lọ o ọjọ́ bẹ́ẹ̀ wọ́n rọ gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà o wípé bẹ́ẹ̀ náà bá lójú inú ẹ fi wò ó ẹ rí i pé ààrẹ Bọ́lá Tinubu ó ń ṣe gudugudu méje tóun ti yàyà mẹ́fà ìkéde yìí náà ni ó jẹ nínú ọ̀rọ̀ eléyìí tí àwọn àjọ eléyìí tí àwọn àjọ ọ̀hún tí wọ́n fi léde látọwọ́ ẹni tó jẹ́ adarí wọn ìyẹn Honourable Phillips Sani ni wọ́n fi léde pé
kí gbogbo ikọ̀ ròyìn mọ̀jàlá kí wọ́n pín káàkiri sanni nínú ọ̀rọ̀ ọ̀hún níbi ìparí ìpàdé eléyìí tí wọ́n ṣe ní àná. wọ́n sọ wípé ọ̀nà eléyìí tí ààrẹ Bọ́lá Tinubu tó ń ti àwọn olùdíje mìíràn nínú ẹgbẹ́ òṣèlú APC tí wọ́n fi ṣe àṣẹ ìtàlákànṣepọ̀ tí wọ́n fi wẹ̀ tí wọ́n yàn kẹ̀kẹ́ tí wọ́n fi jáwé olúborí ó jẹ́ nǹkan táwọn rán ní dédé àkókò táwọn wáyé wọ́n ní ẹrù ẹlẹ́rù àwọn ò lè dìmọ́ tàwọn torí pé tàwọn ó tó àwọn ẹrù lẹ́rù o. wọ́n ní àwọn fẹ́ wo pé kí làwọn ìṣòro kọ̀ọ̀kan táwọn ní lọ́dún 2023 pé àwọn ò fẹ́ kírú rẹ̀ kó tún wáyé mọ́ pé àwọn fẹ́ kó ṣe pé gbọ̀nàgbọ̀nà báyìí ààrẹ Bọ́lá Tinubu ní ó fi fẹ̀yìn àwọn akẹgbẹ́ rẹ̀ bẹ́lẹ̀ nínú ètò ìdìbò sípàrẹ àti àwọn ètò ìdìbò mìíràn. lára àwọn tó péjú pésẹ̀ síbi ìpàdé ọ̀hún láti rí ẹni tó jẹ́ adarí àwọn ẹgbẹ́ obìnrin ìyẹn arábìnrin Florence Akocha adẹ̀rí Honorable Peter Egua àti àwọn èèyàn mìíràn ní gbogbo wọn ni wọ́n bá nawọ́ sókè báyìí pé ní báyìí ẹ dákun ẹ jọ̀ọ́ ẹgbẹ́ òṣèlú alátakò arọ́mọ tàwọn bí wọ́n bá ń tọ́ yín ẹ̀yẹ́ má dá wọn lóhùn wọ́n bá ní ara ń dùn yín wọ́n bá lórí yín ò ṣe gbórí yín ò ṣàwo ẹ sọ fún wọn pé ẹ̀yin ò wo bẹ̀ ẹ gbọ́n pa òun náà ni ẹ máa sọ fún wọn. àwọn sọ pé tó bá nà yín ẹ máa ṣe jà ok tó wá rí bẹ́ẹ̀ nǹkan tèmi náà ó ṣe kíni ò jẹ́ tún ṣe kíní yẹn o tó bá jẹ́ pé ẹ̀yin ó dìbò fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu 2027 ni o àmọ́ ń tà wá ní láti sọ fún yín ẹ̀bẹ̀ kan tá a ní láti bẹ̀ yín àrọwà kan tá a ní láti pa sí yín ìmọ̀ràn kan tá a ní láti gbà yín ó ní pé tó bá ti di ọdún 2027 ẹ dákun ẹ dábọ̀ o ṣé ẹ rí bàbá ẹ jẹ́ kí bàbá wọn padà sí Èkó ilé tí a bá ṣe lásìkò rọ̀kì náà ti tó ẹ jẹ́ kí wọ́n padà sí ilé wọn èyí ò ti ń bẹ ní ìpínlẹ̀ Èkó nǹkan rè lọ́mọ gbafẹ́ ń bẹ̀rù náà o èmi kọ́ mo sọ̀rọ̀ ẹni tó ti fi ìgbà kan jẹ́ abẹnugan ilé ìgbìmọ̀ aṣòfin ilẹ̀ wa Nàìjíríà tẹ́lẹ̀ rí tó tún jẹ́ gómìnà tẹ́lẹ̀ rí nípínlẹ̀ Sokoto Aminu Tambuwa ni ó ti pàrọ̀ àsọ̀gọ̀rọ̀ ọmọ ilẹ̀ Nàìjíríà o wípé àgbájọwọ́ la fi sọ̀yà àjíjọwọ́ kò gbẹ́rò dórí o àti pé ìlànà ìjọba àwarawa ètò ìdìbò ló mà bá dé o yóò bá sí ìbò kò sí tí jẹ́ ìjọba àwarawa ní tẹ́ wá fi ìbò yìí ṣe tó bá di 2027 ni pé ṣé ẹ rí ìjọba tí ń bẹ lóde nílẹ̀ wa Nàìjíríà báyìí ní ká bá fi ìbò lé wọn wọlé pé ẹ fẹ́ wọn mọ́ o Tambuwa ni ó mọ̀ fi ẹ̀sùn kàn wípé ìjọba àpapọ̀ nílẹ̀ wa Nàìjíríà mọ̀ ti kùnà láti kojú ìṣòro àìsáàbò tó ń bá ilẹ̀ Nàìjíríà fira àtàwọn onírúurú ìpọ́npọ́n ẹ̀yà mìíràn tó ń bá orílẹ̀-èdè Nàìjíríà tó ń bá ń wọ̀yà àjà o Tambuwa ẹni tó fi ìpè léde níbi ìpàdé kan eléyìí tó ti tẹ́wọ́ gba ẹni tí ó jẹ́ alága ìjọba ìbílẹ̀ Tangaza tí ń bẹ ní ìpínlẹ̀ ọ̀hún èyàn Isa Saliu Bashiru Kalijani nígbà tí ó ṣe lálẹ́ pé ó káàbọ̀ sínú ẹgbẹ́ òṣèlú African Democratic Congress ADC tó sì kọ̀wé fipò rẹ̀ lẹ́pẹ́ èmi ò ṣe ẹgbẹ́ òṣèlú olóṣùṣù ọwọ́ All Progressives Congress mọ́ o tó ní òun kò ní ọ́fíìsì òun tóun ò sì ṣe mọ́ ó wá ṣàpèjúwe irúfẹ́ ìgbésẹ̀ tí Kalijani yìí gẹ́gẹ́ bí padà bọ̀ ọmọ padà wálé ọmọ mi wálé ó ní ṣe ni ọmọ náà padà wálé o ó ní wíwá rẹ̀ ó ló mà dáa pọ̀ o ó sì wá gbé òṣùbà káre fún un wípé bó ṣe jẹ́ nìkan tó ní ìbọ̀wọ̀ tó sì ní ìbáṣepọ̀ papọ̀ pẹ̀lú àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú ADC débi tí wọ́n ti lè máa sọ pé ìwọ gan o tún jẹ́ èèyàn pàtàkì nínú ẹgbẹ́ òṣèlú wa o ó wá ní gbogbo wa báyìí ẹjẹ́ àwájọ ṣiṣẹ́ papọ̀ o tó bá di 2027 àyẹ̀ká rí pé ètò ìdìbò wa àáfi ilé ìjọba tí ń bẹ lóde àáfi lè wọlé. ókè tó bá rí bẹ́ẹ̀ ọ̀yá àjà sáré ohun tó wà lójú ọjà. Admission. Education is the key. Education is the knowledge. Gbogbo ẹni tó fẹ́ kọ́ ọmọ kẹ́kọ̀ọ́ yege God's Hand School ọ̀gbọ́n ọ̀yọ́ ìpò arákejì ìjẹ̀ṣà Ọ̀ṣun state lẹ́ẹ̀ máa mọ́mọ́ yín bọ̀. Ilé ẹ̀kọ́ tó máa ti ń ṣàṣeyọrí tí ò lẹ́gbẹ́ nínú ètò ẹ̀kọ́ wọn. Yàrá ìkàwé wọn dára fún ètò ẹ̀kọ́ òde òní. Àyíká wọn fini lọ́kàn balẹ̀. Ohun èlò ẹ̀kọ́ wọn wuni jọjọ pẹ̀lú àwọn akọ́ṣẹ́mọṣẹ́ olùkọ́. Bákan náà ni bọ́ọ̀sì bọ̀bìnì wà ń kalẹ̀ fún lílọ bíbọ̀ àwọn akẹ́kọ̀ọ́. Ètò ààbò tó péye ń bẹ pẹ̀lú. Ẹ̀yin òbí àtàlágbàtọ́ tẹ̀ mọ rírì ẹ̀kọ́. Ẹ máa mọ́mọ́ yín bọ̀ fún ìgbaniwọlé sílé ìwé God's Hand School ọ̀gbọ́n ọ̀yọ́ fún ètò ẹ̀kọ́ crèche kindergarten nursery 1 to 2 primary 1 to 5 JSS 1 to 3 àti SS 1 to 3 paríkè gnt ti God's Hand bookshop tẹ́tí lè ra textbooks lóríṣiríṣi àti writing notes fáwọn ọmọ yín owó iléèwé wọn ò ga jára lọ. God's Hand School ọ̀gbọ́n ọ̀yọ́ ìpò ní arákejì ìjẹ̀ṣà ni wọ́n fi kalẹ̀ sí. aago wọn ni 0806 521 5566 tàbí 0704 157 8499. God's Hand School ilé ìwé tí sọmọdún lóríire lẹ́yìn wà wá.
My people for Osun State, I greet all of you now. I hear to say, they don't carry us where we no know. Make we stop, oh. Our health center don't pafuka. Our school don't be gay. It don't get dilapidated finish. Over 1,500 teachers don't get red card. And no be say money no deal, oh. Na ghost worker, they shop her. Them sit down for house, they collect alert without doing anything. Over 1.5 million naira. Time then they pay for Ilesha University, the most expensive government university in Nigeria. Waiting be the crime of mercy, so good governance go get record of good road, good hospital, job creation for youth, and empowerment for our mama and papa them. When they sell small, no be 100 billion naira for airport to Osun, where we they fly go. Federal government don't give Osun almost 1 trillion naira, but nothing good to show for it. Road with them do so say, na rainfall carry am go. Till today, we see they find the road. To change the story, make we vote APC, make we vote Asiwaju Muniruddin Bola Oyebamiji Hambo as the next governor for Osun State. Na the man wey sabi o, na Osun APC Governorship Campaign Council bring una this person. Mama Chuks Building and Plumbing Materials for all kinds of materials. Ìrọ̀rùn ló bá dé. Oríṣiríṣi building and plumbing materials tẹ́ ẹ bá ń fẹ́. Ìrọ̀rùn ló bá dé lọ́dọ̀ Mama Chuks Building and Plumbing Materials. Àwọn imported materials bíi complete shower set, imported tiles, marble zinc, automatic water system. Lílé yìí tó ń ṣí tó sì ń pa á dé fúnra rẹ̀. Marble tiles, imported doors and door handles, PVC pipes, sensor tap, water heater, pumping machine lóríṣiríṣi, complete shower room, power shower, jacuzzi, glass basin, wash hands basin, water tank, àti bẹ́ẹ̀ lọ. Yes o, Mama Chuks Building and Plumbing Materials na the place where all the imported building and plumbing materials wey you want boku and standard gidigba. Ó yá ẹ tètè kàn sí wọn lónìí ní ọ́fíìsì wọn tó wà ní opposite Yidi praying ground, Ìmọ̀ Iléṣà tàbí nítòsí Kájọlà market junction, Ìmọ̀ Iléṣà, telephone 070-6615-2691 tàbí 081-3787-4751. Mama Chuks Building and Plumbing Materials. God is able. Onjalala Onkuriri Facility 95.3 FM. Máyì kúrò filẹ̀ bẹ́ẹ̀. Mọ̀jàlá. ẹ káwọ̀ padà láti òdì kejì níbi tí a ti lọ mú ti àjírò. mi ń ṣẹ́rí palẹ̀ padà mo bẹ̀rẹ̀ láti ìpínlẹ̀ Ọ̀ṣun ìpínlẹ̀ ọmọlúàbí. Gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Adémọ́lá Adélékè ni ó ti ké gbàjarè báyìí o, torí wọ́n ní bẹ́ẹ̀ bá dákẹ́ báyìí tara rẹ̀ yóò bá dákẹ́. Ó ní bí ẹgbẹ́ òṣèlú alátakò bí wọ́n ṣe ń yọ ọgbọ́ bí wọ́n ṣe ń yọ sọ lòun náà yọ ọgbọ́ o. ó lóun gbọ́ báyìí òun dẹ̀ ti ń rí i pé ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC ló fẹ́ máa fowó ra káàdì ìdìbò ó ṣeun alùdìbò alálòpẹ́ lọ́wọ́ àwọn ènìyàn ṣáájú ètò ìdìbò sípò gómìnà eléyìí tí yóò wáyé ní ọjọ́ 15 oṣù kẹjọ ọdún tí a wáyé ní gómìnà bá ń rọ gbogbo olùgbé àti ọmọ bíbí ìpínlẹ̀ Ọ̀ṣun tó ti tó bòdì tó dẹ̀ ní káàdì ìdìbò alálòpẹ́ rẹ̀ lọ́wọ́ pé ẹ dákun ẹ jọ̀ọ́ ẹ má gbọ́n tí ẹgbẹ́ òṣèlú APC ń sọ mo bá ní ẹ mọ́ káàdì ìdìbò yín wá ẹ má dá wọn lóhùn ayédèrú náà ni wọ́n tún fẹ́ fi ṣe o. Gómìnà ló sì sọ lójú ọ̀rọ̀ yìí láti ọwọ́ ẹni tó jẹ́ agbẹnusọ rẹ̀ yẹn Malam Ọláwálé Rasheed tó fi léde ní àná níṣe ọjọ́bọ̀. wọ́n ní pé àwọn ti gbọ́ báyìí pé wọ́n ti ń bẹ̀rẹ̀ sí ní ra káàdì ìdìbò àti pé àwọn pínpín tó wọn bí káàdì ìdìbò ọ̀hún lọ́nà ni wọ́n yọ tó ṣe pé wọ́n bá ti padà gbé lé àwọn èèyàn lọ́wọ́ wọn ò ní láǹfààní láti dìbò mọ́ pé àwọn pínpín tí wọ́n ti yọ lára káàdì wọn ọ̀hún wọ́n ti ní bí wọ́n ṣe ṣe pẹ̀lú àjọ elétò ìdìbò lẹ̀yẹ tí wọ́n fi máa sọ pé ẹni báyìí ibi báyìí ló tẹ̀ sí ẹni báyìí ibi báyìí ló tẹ̀ sí. Gómìnà fi kún ọ̀rọ̀ rẹ̀ pé irú wà báyìí kò dẹ̀ dáa kò ní jẹ́ kí ètò ìjọba àwarawa kó rẹ́sẹ̀ walẹ̀ dáadáa ṣe. Ó ní kí wọ́n má ṣẹ̀jú sẹ́rò èrò mọ̀mọ́ bíi tó ń lọ. Ó ní káwọn aráàlú kí wọ́n kọtí ọ̀gbẹ́ sí wọn kán kan jọ o kí wọ́n má jẹ́ kí wọ́n fi ẹ̀kọ́ dúdú taná fún wọn. Ó ní jáwé akíwọ́ pé sẹ́ẹ̀rì ní ìjọba ìbílẹ̀ àti ibi àwọn ẹsẹ̀ kùkú gbogbo ibikíbi tí wọ́n bá ti ń dé ẹ máa sọ fún wọn pé kò sí nǹkan tẹ́ fi owó wọn ṣe o. Ó ní tó bá di àkókò ètò ìdìbò ó ní kọ́ńkálùkù lọ dìbò rẹ̀ fún ẹgbẹ́ òṣèlú tó wù ú. Èwo ni kí ẹgbẹ́ òṣèlú APC tó ṣe pé àwọn fẹ́ gba ọ̀nà ìbòrò náà ni wọ́n fẹ́ gba eku ṣàkóso ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun. Gómìnà wa jáwé akíwọ́ pé lẹ́rí eléyìí tá à ń ṣe yìí ó jẹ́ ayédèrú ó dẹ̀ tako ìjọba àwarawa. Ẹ dákun ẹ jọ̀ọ́ ẹ̀yin èèyàn mi ní ìpínlẹ̀ Ọ̀ṣun bọ́n bá ti gbọ́ wádọ̀ yín ẹ sọ fún wọn pé ẹ ò sí nǹkan tẹ́ fẹ́ fi owó wọn ṣe ẹ má fún wọn ní káàdì ìdìbò wọn. ó dáa ó ṣeun
wọ́n ní ẹ má fún wọn káàdì ìbò yín bó bá rí bẹ́ẹ̀ ń kọ́ ìpínlẹ̀ Ọ̀ṣun ìpínlẹ̀ ọmọlúwàbí tó wà náà tèmi náà ò bá ọ̀ka lọ lórí awuyewuye ohun àròyé kan eléyìí tí ó ń wáyé pé ó má dàbí pé owó bíi bílíọ̀nù 12 kan náírà ni ó dàbí wọ́n ṣe bí ọkà ọ̀ wọ́n ṣe bí a ṣe ń ṣe ọkà wọ́n ṣe yán bí ọkà lórí owó ọ̀hún ní eléyìí tí wọ́n ní ẹnìkan tó jẹ́ aṣojúṣòfin ní ilẹ̀ wa Nàìjíríà láti ìpínlẹ̀ Ọ̀ṣun tí wọ́n ní ó fẹ̀sùn ẹ̀ kàn nígbà tí ẹni tó jẹ́ agbẹnusọ fún gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Adémọ́lá Adélékè àlàyé ó má sọ pé àwọn ìròyìn yìí ó má dàbí pé ìròyìn ẹlẹ́jẹ̀ àti aṣinilọ́nà gbá o ṣe lẹ́nu lọ́dọ̀ ìlú. ó ṣe ní ìsọ̀rọ̀ ní gbèsè. ìsọ̀rọ̀ fèsì ìgbékun sí ní sètè gangan o ṣe lẹ́nu lọ́lọ́ yìí táyì láìpẹ́ yìí ní ọ̀rọ̀ kan bẹ̀rẹ̀ sí ní jẹ jáde látẹnu ẹni tí ń bẹ ní ilé ìgbìmọ̀ asòfin ilẹ̀ aṣojúṣòfin ilẹ̀ wa Nàìjíríà lọ́lọ́yìn ọ̀gbẹ́ni Emmanuel Omirin tó fi ọ̀rọ̀ kan lédè tó sì ní eléyìí ní jàrìnrìn kiri lórí fọ́nrán fídíò kan tí ń rìn kiri lórí ẹ̀rọ káyélujára níbi tí ó ti ń ṣe lálẹ́ pé òun ṣe atọ́nà bíi bílíọ̀nù 12 náírà kan bí ó ṣe wá sí ìpínlẹ̀ Ọ̀ṣun látọwọ́ ìjọba àpapọ̀ ilẹ̀ wa Nàìjíríà o tó ṣe pé ní gẹ́ló báyìí ló já sí ọ̀dọ̀ gómìnà Adémọ́lá Jackson Nurudeen Adeleke tí ṣe gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Malam Ọláwálé Rasheed nígbà tí ó fèsì ó ṣàpèjúwe irúfẹ́ ọ̀rọ̀ bẹ́ẹ̀ pé eléyìí ò tiẹ̀ lẹ́sẹ̀ ńlẹ̀ gbàgbà àdáparọ́ kàn tiẹ̀ ní èwo wá ní kí wá tiẹ̀ wá lóòótọ́ kí ni láàríjà yìí o ẹja mọ̀ ẹ dákun àwọn ìbéèrè kan bẹ tá a béèrè lọ́wọ́ yín bó kété ní agbára gan tẹ̀ gan ní gan tẹ́wọ̀ sọ pé ẹ fà bá a fi èsì àtọ́nà bíi bílíọ̀nù 12 náírà bó ṣe wọ ìpínlẹ̀ Ọ̀ṣun kí ni owó ọ̀hún kí ni ó wà fún kí ni wọ́n fẹ́ fi ṣe agbára wò lẹ́ni lábẹ́ òfin láti lè ṣerú nǹkan bẹ́ẹ̀ àti pé bó ni ọ̀rọ̀ owó òun bó ṣe wọlé ẹ dákun ẹ fi gbogbo ẹ fi léde o Ọláwálé Rasheed ni ó má bẹ̀ sí ní sẹ́ àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ yìí o tó sì ní gómìnà Adémọ́lá Adélékè ni kò tẹ́wọ́ gba owó kankan tó jọ bẹ́ẹ̀ o àti pé mo tún ṣe fẹ̀sùn kàn wípé ṣe rí agbègbè ìjọba ìbílẹ̀ ìlà oòrùn àtàkùnmọ́sàn pé kò sí ọwọ́jà ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun kankan ń bẹ̀. ó ní ó bẹ́ẹ̀ dàbí pé ẹni ó bá lò rógo òṣùpá kó má dàbí pé bìmí ní gbé o ó ní ẹni bá jáde dáadáa yóò mọ̀ pé ògo òṣùpá ó má ràn mọ́ ó má ju ti ìràwọ̀ ẹgbẹ̀lẹ́gbẹ̀jì wọn ti bẹ lójú sánmà lọ ó nítorí pé ó ní gómìnà ti ṣe gudugudu méje tó ti yà mẹ́fà nípínlẹ̀ Ọ̀ṣun ó ní tẹ́bálẹ̀ wá rí iṣẹ́ àkànṣe ó lóun wá mọ ibi tí ẹ pamọ́ sí ti yín o láti ibi ọdún 3 sẹ́yìn tí ìjọba ti ń bẹ lórí àléfà yìí tí ó ti gbòde o ó wá ní ó ṣàwá ṣàlàyé kódà ó bẹ̀rẹ̀ sí ní ka àwọn nǹkan lọ́kànjọ̀kan eléyìí tí ń ṣe iṣẹ́ àkànṣe tí ìjọba ṣe kó má dàbí ìpolówó eléyìí tó ń sanwó fún ẹ̀yin tẹ́ bá fẹ́ kà ẹ máa bá a ká lọ. ok èmi náà fẹ́ kẹ́ òṣèlú ni mo wà ṣùgbọ́n ẹgbẹ́ òṣèlú ADC ni mo wà báyìí lóòrọ̀ tòní o tí wọ́n ní kí n dákun kí n jọ kí n bá wọn jí iṣẹ́ kan ó dà kó sí. láàrin màtí àti àfíìsà náà kò sẹ́mi tó tún gbọ́ kọ̀rọ̀ra jẹ́wọ́ kọ̀rọ̀ra jẹ́wọ́ láàrin màtí ẹ̀. ẹ dà sẹ́ẹ̀rì ẹgbẹ́ òṣèlú APC táwọn àbí káwé pé ìjọba ẹgbẹ́ òṣèlú APC ohun tí wọ́n nífẹ̀ẹ́ sí ní ètò ìdìbò gbogbogbò tọdún 2027 pé wọn ò wo ibi tí bàtà ti ń ta gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lẹ́sẹ̀ sẹ́ẹ̀rí ìrètí ọ̀tun tí wọ́n sọ pé àwọn gbédè ohun ọ̀rọ̀ lásán ni tí ò tiẹ̀ nítumọ̀ pàápàá bó ti kó mọ èmi kọ́ ni mo sọ̀rọ̀ wọn o ẹgbẹ́ òṣèlú African Democratic Congress ADC ti nà ka àlébù wọ́n ti ìkàbọ̀mú ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC ní ẹgbẹ́ òṣèlú tó ń lo dọ́là lọ lórílẹ̀‐èdè yìí wípé bó o ló jẹ́ kí ló dé gan kí ló dé tí ò tiẹ̀ ti bẹ̀ kúrò Ṣẹ́rùfá nìkan ló wà lórílẹ̀‐èdè Nàìjíríà ni Ṣẹ́rùfá nìkan ló fẹ́ dà yín lágbo dàná ni tó fẹ́ ṣe pé ẹ ti máa kolo láti ìgbà ìwá kan gbonídùúró rẹ̀ ẹ kọ̀ jálẹ̀ ilé ẹjọ́ dájọ́ ká ẹ tú sílẹ̀ ìyá rẹ̀ kú ẹ fìyà jẹ kí ló dé gan ọdún iléyá ó ṣe ń bẹ̀ ọdún ìtùnú ó ṣe ń bẹ̀ kí ló dé gan kí ló ṣẹlẹ̀ gẹ́gẹ́ gan láì ṣe pé ó pọ̀ mọ́ ìjọba kankan eléyìí ò mọ̀ dá pàápàá bó ti kó mọ́ ẹni tó jẹ́ akọ̀wé ẹni gbẹnusọ fún ẹgbẹ́ òṣèlú ADC Malam Bọ́lájí Abdullahi ló ti sọ lójú ọ̀rọ̀ yìí lójú ìkànnì ìwòmí kí n bọ́ ọdọ́ ìkànnì wò máwòmáwòrán yẹn ní alẹ́ àná tí ṣe ọjọ́bọ̀ ó sọ pé àwọn táwọn jẹ́ ẹgbẹ́ òṣèlú alátakò ó ní àwọn gbàgbọ́ wípé ìjọba ò fẹ́ tú ẹrùfà sílẹ̀ títí dìgbà tí ètò ìdìbò gbogbogbò tọdún 2027 tí ó fi wáyé ó ní ṣùgbọ́n ohun táwọn fẹ́ kí ìjọba APC ó mọ̀ ní pé àwọn ní tàwọn gẹ́gẹ́ bí ẹgbẹ́ òṣèlú alátakò àwọn òṣègbè lẹ́yìn nǹkan tí ò dáa ṣùgbọ́n àwọn ẹjọ́ kan ń bẹ tó ṣe pé
bí wọ́n bá dá ẹjọ́ ọ̀hún tó ṣe pé wọ́n lè gbọ́ onídùúró rẹ̀ kí ló dé ẹjí kan gbọ́ onídùúró rẹ̀ irú ẹrù fáǹsì ẹ ló jẹ̀bi ẹ̀sùn tẹ́ fi ẹni ó ṣẹ̀ṣẹ̀ àbí ọdẹ tí wàá fi kélé òfin gbé ṣùgbọ́n ẹ̀ṣẹ̀ tẹ́ sọ pé ó ṣẹ̀hún ó ṣe ẹ̀ṣẹ̀ tí wọ́n lè gba onídùúró rẹ̀ ní kí ló dé kí ló ṣẹlẹ̀ tẹ́ wá ti máa kó lo àwọn àjọ tẹlẹ̀múyẹ́ láti ìgbà yìí wá àbí gba ìwọ̀n eléyìí tí ẹ sọ sí ó ní táwọn fẹ́ kẹ́ mọ̀ ní pé dáadáa yín kan kò sí tí ó dà lórí ọ̀rọ̀ ẹrùfẹ́ o ẹ̀ẹ́dẹ̀ lè dí ẹrùfà ẹ̀ lọ́wọ́ náà ẹ ṣe tí máa kó lóhun ìyẹn ò sọ pé káwọn ẹgbẹ́ òṣèlú alátakò ká má rọ̀ wọ́n mú lọ́dún 2027 ṣùgbọ́n nǹkan tá a fẹ́ kẹ́ mọ̀ ní wípé nǹkan kan kò gbọ́dọ̀ sí ẹrùfẹ́ o mímí kan ò gbọ́dọ̀ mí nígbà tí Alhaji Atiku Abubakar tó náà mọ̀ fi kún wọn ní kókókó báyìí làrán fàdí tí ìwọ ààrẹ Bọ́lá Tinubu lọ gbọ́ o àgbọ̀ pọ́ńdẹ̀dẹ̀ Peter Obi ẹrùfẹ́ náà ó ń dẹdẹ àwọn méjèèjì yẹ̀kínì kan ò gbọ́dọ̀ yẹ̀ wọ́n o mímí kan ò gbọ́dọ̀ mì wọ́n o ìrìn akẹ́kọ̀ọ́ ò gbọ́dọ̀ rìn wọ́n kódà ewu aláǹtakò gbọ́dọ̀ kọ́ wọn lójú ìkàmùdò gbọ́dọ̀ ta wọ́n bí nǹkan bá lọ ṣe wọ́n ó léwu o ó dẹ̀ lè dá wàhálà sílẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà o Alhaji Atiku Abubakar nígbà tó ń tẹ̀sọ̀wọ́ iwájú ó ní nǹkan tó ṣẹlẹ̀ sí Malam Nasir El-Rufai yẹn ó jẹ́ pé ààrẹ Bọ́lá Tinubu gangan ló mọ̀mọ́ wáǹdí orò òun gangan ni ò fẹ́ kí wọ́n tú u sílẹ̀ ó ní bọ́bá ipá ààrẹ Bọ́lá Tinubu ó bá ní ìbọ̀wọ̀ fún ìwé òfin orílẹ̀‐èdè Nàìjíríà ni ó ní ó yẹ kó ti tú El-Rufai sílẹ̀ ṣebí láti ilé rẹ̀ kó máa padà sí ilé ẹjọ́ lórí ṣùgbọ́n ara àwọn ọgbọ́n tí wọn ò fi fẹ́ kí ẹgbẹ́ òṣèlú alátakò kórí mímú nínú ètò ìdìbò gbogbogbò tọdún 2027 náà nìyẹn. ó jẹ́ abúbá rí bẹ́ẹ̀ ń kọ́ ẹ̀yin bẹ́ẹ̀ ṣe ní kò sí tí ààrẹ ń ṣeun ẹ dákun ẹ dábọ̀ ẹ já wa mọ̀ pé ààrẹ òwò kò sùn kò sí ó ń ṣe gudu méje kódà kò tẹ̀ fara lórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ètò ààbò orílẹ̀ wa Nàìjíríà o ọgbà bẹ́ẹ̀ ni ààrẹ ló mọ̀ tún pe ìpàdé mìíràn sí ilé ìgbé ààrẹ tí ń bẹ nílùú Àbújá tá a mà sí Aso Villa lánàá níbi tó ti pe gbogbo àwọn olórí aláàbò ilẹ̀ wa Nàìjíríà pé ó yẹ tún máa bo iṣẹ́ ìríjú yín ibẹ̀ bá dé o ó yẹ wá bò mí gbọ́ níbi olóṣù kù sí níbo la ká ṣiṣẹ́ sí níbo ni ká ti jáwé sóbì àti pé níbo ni ká ti túbọ̀ tẹpámọ́sẹ́ sí ẹ jẹ́ wá mọ àbọ̀ yín o gẹ́gẹ́ bí ìròyìn ṣe fi yé ni pé ìpàdé ọ̀hún eléyìí tó gbájúmọ́ bí nǹkan dé dúró lọ́rọ̀ ètò ààbò nílẹ̀ wa Nàìjíríà àti ọwọ́jà iṣẹ́ àwọn ọmọ ológun ọ̀hún náà láti rí àwọn adarí àti àwọn ìkànkùkù lẹ́ka ètò ààbò nílẹ̀ wa Nàìjíríà níbi tí a ti rí olùbádámọ̀ràn àgbà lọ́rọ̀ ètò ààbò nílẹ̀ wa Nàìjíríà Nuhu Ribadu mínísítà fún ọ̀rọ̀ ètò ààbò ńlẹ̀ yìí Christopher Musa ọ̀gágun tó ti fẹ̀yìntì lẹ́nu iṣẹ́ ogun ẹ̀yìn bákan náà ẹ̀wẹ̀ a máa rí olórí àwọn ọmọ láàbò nílẹ̀ Nàìjíríà bákan náà o General Olúfẹ́mi Olóyèdè òun náà bẹ́ẹ̀ ẹni tó tún wá jẹ́ olórí ọmọ ogun orí ilẹ̀ nílẹ̀ wa Nàìjíríà ẹ̀yìn General Waheed Shoaib òun náà bẹ́ẹ̀ bákan náà ẹ̀wẹ̀ ẹni tó tún wá jẹ́ adarí lẹ́ka ìròyìn ọ̀tẹlẹ̀múyẹ́ ní iléeṣẹ́ ọmọ ogun ilẹ̀ wa Nàìjíríà ẹ̀yìn ọ̀gágun Emmanuel Udude ni òun náà ti ń bẹ́ẹ̀ o wọ́n wá ní tí wọ́n sọ ni pé ń bo oníṣẹ́ dé dúró kí ló kù sí ẹ̀yìn tẹ ọ̀ka ìtẹlẹ̀múyẹ́ ẹ̀bí oníṣẹ́ yín gbogbo ẹ̀dákun gbogbo kùdẹ̀kùdẹ̀ tó sì kù lọ́rọ̀ ètò ààbò yìí ẹ̀rì lọ́ba àtúnṣe ò torí pé mi ò fẹ́ gbọ́ pé ọ̀fọ̀n kan kó padà fèrònà gbámọ́ nílẹ̀ wa Nàìjíríà ẹ̀ẹ́dá sáré wo ní tí bẹ́ẹ̀ lójú ọjà á ní kéde rápẹ́ kan ẹ̀ẹ́dá lọ bẹ̀rẹ̀.